Major Tabiti. Senu de aiki. Senu de aiki ọ̀nà Ondo State ò dá o. Ọ̀nà Ondo State ò dá o. Ah. Ẹ gbà wá kẹ́. What is this? Just tell me. Bí àwọn èèyàn ò ṣe ní máa bọ́ àwọn èèyàn. Just tell me. Ah, ẹ gbà wá. Ah. Please wind up. Tell me wind up. This the back. Hey, this road. Ẹ gbà wá. Ah, let me show you the road. This is my God. Let me show you. Let me show you. Ah! Ayérayé o. Ayérayé ẹlẹ́rù ni. Ọba àwọn ọba. Look at the road. Tani wọ́n sọ pé ọ̀sọ̀wọ́ ọ̀nà yìí. Ha! Wọ́n ti fún wa ní information o. Ọ̀nà tí bíbá ìkọ́ni wọ́n sọ pé wọ́n sọ lẹ́ẹ̀kan. Wọ́n dẹ̀ ipa ti kúrò ní state kan o. Ẹ má dárúkọ state tàwa. Ẹ wo ọ̀nà. Ẹ wo ọ̀nà. Ọ̀nà rèé. Ẹ gbà wá. This is road. Ah, ẹ gbà wá o. Ah. Ah. Àwọn èèyàn tó bá da díẹ̀ ń bẹ báyìí. Ah. Ṣé mi pé tó bá pé mo mọ̀ níwájú ní bá jókòó sí. Yes, n bá lè ráyè capture ẹ̀ dáadáa. Mo lè capture díẹ̀. Ẹ kàn sọ fún wa bí wọn ṣe ní máa jí àwọn èèyàn gbé lọ́nà yìí. Ẹ sọ fún wa. Ẹ sọ fún wa. Hello. Ó rẹ̀ pé kí lè yẹ lè ti pàkó. Hold on. Jesus, ìkúlẹ̀ abiyamọ. Ẹ gbà wá o. Èsì ti dúró. Ẹ mo pàtó yìí. Ọ̀nà yẹn. Tí wọ́n ti kọ́ tán sí. Ẹ ṣe. Ọlọ́run má jẹ́ ká rògbò ọ̀run àpáàdé o. Ẹlẹ́dàá wa ṣàánú wa o. Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ àṣìṣe o. Ẹ lọ́jọ́ ẹ má lọ síwájú yẹn bẹ́ẹ̀ kẹ́ má lọ rẹ̀ kì í ṣe ni mo sọ fún jàre pé kó lọ ohun tó wá dúró nìyẹn ó wá dúró bí kó wà lẹ́sírẹ́sì ẹ sáré náà ká kúrò nígbà iná kí mi tó wá báyọ̀ bí look at road. Jesus. Kò sí nǹkan kẹ́. All right. Ọlọ́run ṣàánú wa o. 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 Ọlọ́run ṣàánú wa o.
ẹ jẹ́ ká rìn ṣe kíákíá díẹ̀ ẹ jẹ́ ká ṣe kíákíá díẹ̀ ẹ jẹ́ ká ṣe kíákíá díẹ̀. Ó yẹ kí wọ́n bá wa ṣe ọ̀nà yìí o màá sọ ẹ ṣe kí ọ̀nà kò sí mọ́tò kọ̀ọ̀kan tó ń bọ̀ wájú lẹ́yìn ẹ́. mọ́tò wà ní ṣé náà lẹ́yìn ọ̀wà ó ti nǹkan tí a tó lè ju àyẹn ti lọ. ṣé ìtọ́pẹ́ lọ fún wa. kọjá lára àwọn òye lẹ́yìn ibi lọ ṣe ní tiẹ̀ lẹ́yìn. ok ibi tó ti ṣe lére ó yá let them see show them there sotiri that's Nigerian road. Dúró ń bí lóde yẹn wọ́n. What? Show that size. Wọ́n mà ti ń bọ́lẹ̀. Àwọn sí nǹkankan ẹjọ́kọ̀ yẹn. Wọ́n ti ń bọ́lẹ̀ àwọn eléyìí ń bọ́lẹ̀ o. Ẹ̀wọ́n kàn ń bọ́lẹ̀ tí wọ́n ní. Show face wọn. Kí ló lè ṣe? Wọ́n ń bọ́lẹ̀ show face wọn. Ẹni kí ni wọ́n fẹ́ ṣe? Kí ni? Àwọn kò sí ọkọ̀ tó máa ṣe. Ọlọ́run wà. Ẹ mọ̀ pé pásítọ̀ kò gbúdọ̀ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ. Pásítọ̀ kò gbúdọ̀ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ. Ọmọ ìgbó fẹ́ ṣe kó máa ṣubú ló bá fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ. Àwọn èèyàn wà wọn láti wà bí wọ́n á kàn mí. But is that all things that I read? People will be in the front and the back also. Yeah, okay. Orí tí wọ́n dẹ́bọ̀ yìí lọ́dún. Orí wa ò ní gbàbọ̀dẹ̀. But we have to be security conscious. Yeah. Má wo camera, má wo ọ̀run. Don't. I don't want to show the driver place. I push The driver place, show it. It doesn't matter. I want the road yẹn kàn rí ilẹ̀ wájú ìgbà tí jókòó síbọ̀ tó ti lé sínsìn kàn rí ọ̀nà yẹn. Níbo la máa lọ? Ṣé ọ̀nà yẹn jáde? Ok, ó yẹ lọ kíákíá tó bá ti jáde. Look at the road. That's road. Àwọn màmá yẹn dẹ̀ sàmì woman àwọn méjì yẹn wọ́n dẹ̀ sọ pé ẹ tẹ̀lé ẹni yẹn. Àwọn èèyàn dájú gan. Ẹ má ẹjọ́ ṣé ìyàwó yín ni? Ṣé ìyàwó yín ni? Ó pọ̀ flash yín. Ẹni wọ́n ti flag kíní yẹn ó ti. Ó lọ for a long time. Money, where are you going? Let us know, please. Ondo State, I'm on my way to Ikare Akoko. On my way to Ikare Akoko. On my way to Ikare Akoko. I want to see my people in Ikare before going. I've been in Lagos for like a month now. Ondo State down Any sùúrù. Ẹ má jà face trailer yẹn. Ọlọ́run gbọ́ ò lè fi petrol tí dòdò lọ́nà yìí o. Ó lè fi petrol tí dòdò. Kò sẹ́ni tó fẹ́ fọwọ́ kan pàtẹ́wọ́ lẹ́sírẹ́sì bí o. Kì í ṣe express nìkan. Ó lè fọwọ́ kan wa mọ́tò ọ̀nà yẹn. Pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe rí. You cannot. Waiting for me. Yeah, no problem.
To relieve a little bit, so we're still going from 6. So there's a lot of avenue for people to be injured, kidnapped, for atrocities to take place for real in some roads. I am telling you, like àwọn ìlú tó bá wà nínú igbó, those àwọn ìlú tó wà nínú igbó lọ́hùn, bírú àwọn ibi tá a kọjá yẹn, anywhere, either in Lagos State, Ogun State, Ondo State, Oyo State, or Osun State, in any state, so even the east, west, north, and south, those roads should be those roads should be oh yeah me so àwọn ọ̀nà yẹn ó yẹ kán ṣe to cut the story short, ó yẹ kí àwọn ọ̀nà yẹn kán ṣe so that at times tó bá ń lọ ní ibẹ̀ yẹn lálẹ́ nobody can, kò sẹ́ni tó lè gba ibẹ̀ yẹn tó bá di after 7 tílẹ̀ bá ti ṣú anything can happen. Ó ti yé yín, so àwọn avenue wà fáwọn èèyàn láti ṣe nǹkan burúkú. It's like the gate is open for them to do atrocities o. Adé àwọn ibì kan, I want to be coded níbi nǹkan tí bá fẹ́ ṣe, but I get to a place I say let me just record this place. Àwọn nǹkan tí mo ti rí lọ́nà yìí, I will gist you tá bá ti délé. Tá bá ti débi tá ń lọ, I will gist you. Seriously, I'm going to gist you. Ore ofesha ni gbẹ́kẹ̀lé mi.
people wọn máa ní kó ọ̀sìn. Ẹ take it easy.